wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, June 28 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kí ẹ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Agbára káká máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní, ara yín á sì yá gágá púpọ̀. Lọ́jọ́ tòní àìdíà tuntun máa gbá ilẹ̀ lọ́kàn yín rẹpẹtẹ, tí yẹn sì máa ràn yín lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ayé tẹ́ wáyé. Ẹ relax, kẹ́ enjoy ara yín lọ́jọ́ tòní o. Ẹ má sùn láì tọ́nà sùn lénìí, ẹ má wàṣọ dúdú bèrè mọ̀lá tó kèdélẹ̀ lénìí, ẹ má dà sọ́rọ̀ tí wọ́n pè sí àbẹ́ tí ó kàn yín lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pàṣírí kọ̀kọ̀ yín mọ́, kò sì dára kẹ́ sọ̀rọ̀ àsọjù láwùjọ pẹ̀lú. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, inú yín máa dùn, ayọ̀ yín máa kún látàrí pé ẹ̀yin rí pé owó wọlé dáadáa, tínú yín sì ń dùn pẹ̀lú rẹ̀. Lọ́jọ́ tòní kò ní sí ìṣòro owó rárá, ṣùgbọ́n kẹ́ kí ẹ̀sàrà tó bá wọlé púpọ̀ fún yín lénìí, kẹ́ máa náwó àpàrà rárá o, kẹ́ máa náwó nínú àpàrà rárá lọ́jọ́ tòní. Kẹ́ kí ẹ̀sàrà tẹ́ bá tún fẹ́ gbé ìgbésẹ̀ tó jọmọ́ tówó náà pẹ̀lú, kó má jẹ́ pé ẹ lọ kówó lórí nǹkan tó ṣe é pé padà lùsì lórí ẹ̀ lénìí. Kẹ́ rí dájú pé ẹ wòye sí àwọn ọ̀nà tí ẹ tún lè gbà láti fi jẹ́ kí iṣẹ́ yín kó tún ní ìdàgbàsókè, láti fi jẹ́ kí ìgbésí ayé náà kó tún ní ìdàgbàsókè pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni láti fi jẹ́ kí ọ̀nà tó máa gbà wọlé kó tún kẹnu sí dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní kò dára kẹ́ kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ fókọ̀sì lórí iṣẹ́ yín, kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Kí ẹ mọ̀ dájú pé ọ̀nà tó máa gbà wọlé lọ́jọ́ tòní jọ́nà tó ṣe pé òun kàn tẹ́lẹ̀ rárá. Blue wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ara yín yá gágá. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi ṣàtúnṣe láàrin àwọn tí ó ṣe é pé wọ́n gbà yín ká àtẹ̀yìn náà pẹ̀lú. Lénìí ó dára kẹ́ lọ ọkọ̀ àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́, kẹ́ enjoy ara yín, kí ẹ gbafẹ́ dáadáa, kẹ́ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní dára púpọ̀ látàrí pé máa rówó dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí pé rí àwọlé dáadáa lọ́tùn lósì, àti ibi tẹ́ ò kàn sí àti ibi tẹ́ ò kàn sí rí àwọlé. Ó dára kí ẹ wulẹ̀ sí ìfọ̀jọ́ iwájú lọ́jọ́ tòní, kẹ́ máa náà àpàràrá. Ẹ kí ẹ̀sàrà pẹ̀lú ojú àánú, gbogbo àánú kọ́ léèyàn ṣe lénìí síre. Kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣe ṣe kí ẹ wà confused bákan látàrí pé ìyípo padà kan máa wáyé ní ìgbésí ayé lọ́jọ́ tòní. Ẹ má ṣe ìròyìn àwọn ìyípo padà tó ń wáyé yẹn lè rò pé bóyá kò dára, ṣùgbọ́n máa padà bí dáadáa ní ìgbésí ayé yín. Pàápàá fẹ́yìn tẹ́jẹ́ iṣẹ́ ẹ wulẹ̀ má wulẹ̀ ronú nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ẹ ronú nípa bí tẹ́ ń lọ lọ́jọ́ iwájú ló dára lénìí. Ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè róre gbámú, ẹ free mind yín, kí ẹ wà positive. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ìyípo padà rere ó lè wáyé ní ìgbésí ayé látàrí pé ìwòye tí tẹ̀ ń wòye tí ìgbésí ayé á tún yí padà lọ́jọ́ tòní. Lénìí ó ṣeé ṣe kí nǹkan kan tẹ́ máa experience
kó bí kí ìkópadà wáyé lórí nǹkan kan fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣàmọ̀kàn balẹ̀ kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lè ní dára. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe kí àwọn feelings tuntun kan tó wáyé lọ́jọ́ tòní, àwọn mọ̀lẹ́ra tuntun kan tó wáyé lọ́jọ́ tòní. Ó sì lè jẹ́ pé lórí kankan lélẹ́yìí máa ti wáyé lẹ́ni kẹ́ rí dájú pé ẹ ní ìrètí àti ìgboyà lórí ohunkóhun. Bẹ́ẹ̀ sì ní láàyè iṣẹ́ kẹ́ rí dájú pé ẹ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ó sì jẹ́ pé dandan làṣeyọrí fún yín láyè káyè lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ lose hope rárá o. Tí nǹkan bá dàbí ìgbà pé ó ń gba táìmù yín rẹpẹtẹ, ó ń fún yín stress rẹpẹtẹ, ẹ máa padà ṣàṣeyọrí lórí ẹ̀. Ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kàn jíjẹ bó ṣe ẹ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò kí ẹ má fọkàn lu nǹkan tẹ́ ẹ̀ retí kó lè wọlé rọrùn fún yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ tẹpá mọ́ṣẹ́ lè ní dára. Lemon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní ó ṣeé ṣe kó nira díẹ̀ fún yín láti gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí social activity pọ̀ fún yín lè nìkẹ́ láwọn tẹ́ fẹ́ bá ṣe lọ́jọ́ tòní rẹpẹtẹ, níyì tẹ́ fi ní pé bóyá ẹ̀ ń bí sí rẹpẹtẹ jù láàyè iṣẹ́ tí nǹkan ti dàbí ìgbà pé ó wà confusing bákan. Ó dára kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín. Ẹ enjoy time pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn alásùnmọ́ yín lè ní kẹrẹ̀ra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ rárá, kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer lẹ́ni náà dára. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní dára púpọ̀. Kẹ́ fìfẹ́ hàn síra yín, kẹ́ ṣìkẹ́ ara yín dáadáa. Ẹ lè lo ìrọ̀lẹ́ ọjọ́ tòní láti fi ṣe prayer tàbí láti fi meditate, láti ronú nípa ìgbésí ayé yín. Á ràn yín lọ́wọ́ láti mọ kọ̀rọ̀kọ̀rọ̀ ìgbésí ayé yín. Ọjọ́ tòní ẹ gbìyànjú láti ṣàkitiyan, láti understand bí nǹkan ṣe ń lọ, àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá àti ọ̀nà tẹ́ fẹ́ gbà mórí bọ́nà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín. Lẹ́ni kẹ́ má finú tọ̀yàn rárá, kẹ́ má gbára léèyàn rárá o. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì fi ọgbọ́n àti òye tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ eruku eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí ẹ wà módì bákan bákan. Ẹ gbìyànjú láti balance mood swing yín, kẹ́ ò lè gbájúmọ́ bí ayé fẹ́ lu agbára àṣẹ ń pé nǹkan yìí ó máa bọ́ sí fún mi, nǹkan yìí ó máa ṣeé ṣe fún mi, màá ṣe nǹkan yìí bẹ́ẹ̀ ni kó rí. Irú àwọn agbára yẹn ni kẹ́ ẹ lò lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní sì rèé, ó ṣeé ṣe kí ara dédé fẹ́ máa kan yín tàbí kínú dédé fẹ́ máa bí yín látàrí àwọn nǹkan kéékèèké tó sì lè fẹ́ fa nǹkan tó máa padà lágbára. Ẹ gbìyànjú láti mọ́kàn balẹ̀, ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ rárá. Kẹ́ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, kí ẹ wà positive, kí ẹ sì mú sùúrù lò, kí ẹ gbà láfíà láàyè lè ní dára. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ara yín máa yá gágá látàrí pé àwọn ìyípadà kọ̀ọ̀kan wáyé nínú ìgbésí ayé yín, àwọn ìdàgbàsókè kọ̀ọ̀kan tí ń wáyé nínú ìgbésí ayé yín lákòókò yìí. Ọjọ́ tòní ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ wọṣọ tó dára jù tàbí kí ẹ ṣèké ara yín lọ́nà tó dára. Ọjọ́ tòní inú yín máa dùn, bẹ́ẹ̀ sì ni ìrírí yín máa jọni lójú púpọ̀. Ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun tàbí láti fi ṣàṣeyọrí lórí àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ń gbà lérò tàbí tẹ́ ẹ ti ń ṣe látijọ́ mẹ́ta. Bákan náà sì rèé, tó bá ṣe é pé ènìyàn kan tó jẹ́ bí ọ̀gá sí yín tàbí tó jẹ́ senior yín tó bá gbé nǹkan kan fún yín látijọ́ mẹ́ta, ẹ̀ ní dára láti yanjú rẹ̀ pátápátá. Àwọn idea kan máa wá sí yín lọ́pọlọ, tẹ́ máa wà creative dáadáa lọ́jọ́ tòní. Ẹ wá lò lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ ṣàkitiyan láti rí dájú pé gbogbo nǹkan tẹ́ ṣe lénìí ẹ ṣe wọ́n láṣeyege, ẹ ṣe wọ́n láṣeyọrí. Ọjọ́ oríire sì lọ́jọ́ tòní tó jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn,
ẹ̀rẹ̀ra yín lẹ̀ kí ẹ wà determine ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:20 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.